Ẹ̀yin olólùfẹ́ kí lẹ rí sí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí wa pé a kú ewu ọdún tuntun. Happy New Year to all our friends and family. Kí lẹ rí sí ní ètò kan lórí èyí tí àtijọ́ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí àwọn èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ilé-iṣẹ́ Núwà Media ni a ti máa mú ètò kí lẹ rí sí wá fún yín. Ilé-iṣẹ́ tó máa ń fọ́n rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá tó tún máa ń polongo àwọn ọmọ wa tó ti làmìlaka pẹ̀lú àwọn iṣẹ́ ìbílẹ̀ wa káàkiri orílẹ̀-èdè àgbáyé. Èmi ni tí ní tòótọ́ olólùfẹ́ yín pàtàkì ẹni bí ọkàn yín, Aródú Òjígọ̀bì, ọmọ wọn lóru òdùrú, ọmọ ajífẹ́pẹ́ ṣeré, ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbó máa fẹ́ràn ọmọ àwà òṣùlé, ọmọ límẹ̀rí, ọmọ láàgbélù, ọmọ bá a rí jẹ àwọ̀láàmọ̀, ọmọ bàbá kan omi tútù tí jó ni fàìfà. Ẹ jẹ́ kí n sáré já yín sí ẹjọ́ jàre. Tẹ́ ẹ bá lọ́mọṣẹ́, tẹ́ ẹ̀ ń kẹ́, tẹ́ ẹ̀ ń tọ́, tẹ́ ẹ̀ ń gẹ̀, tó wá ń jẹ nínú ìṣàsùn yín, tẹ́ wá ní àná bóúnjẹ fún mi jẹ́ kí n jẹ o. Ẹ̀yin lẹ lówó yín tẹ́ ẹ fi ń sebẹ̀ o. Kó wá mú ẹran méjì kòkó sórí abọ́ fún yín. Kóun wá wa ẹran bíi mẹ́rin mẹ́fà kó wà sábọ́. Ẹ dákun jàre, ta ló nídìí protein nú ẹ̀yin méjèèjì? Àbí nígbà tẹ́ tún wá bí léèrè kó ní dókítà mi sọ pé kí n máa jẹran dáadáa. Excuse me, kí lẹ máa ṣe fún. Lónìí lórí ètò kí lẹ rí sí ọpẹ́ mà ni mo wá dà. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá tẹ́ ẹ máa ń bá mi dá sí ètò kí lẹ rí sí. Àkọ́kọ́ ọpẹ́ lọ sọ́dọ̀ Olódùmarè, ọba tó fi oore ọ̀fẹ́ fún mi, tó fi ọgbọ́n yìí fún mi, tó bẹ̀ tí mo mú wá fún wa lóòrèkóòrè tí gbogbo wa fi ń kọ́ ọgbọ́n sí, tá a fi ń rí ilé ayé wa gbé ní ọ̀nà tó dára, ní ọ̀nà tó wù wá, ní ọ̀nà tó tẹ́ gbogbo wa lọ́rùn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí mi pátápátá, ẹbí Olúṣọlá àti Alice Awosoga, látòrí bàbá mi kọ́lọ́run bá mi dẹlẹ̀ fún, títí dórí màmá mi Alice. Ìyẹn ń ti ẹ̀nà kàn ṣe mí bó ṣe wù ní, but mo love ẹ̀ pàdé bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi ni, ìyá mi ni, ẹ̀gbọ́n mi ni. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Ìyá mi, wàá pẹ́ fún mi o, wàá gbó, wàá tọ́, ò ní fojú sunkún èmi àtàwọn àbúrò mi lórúkọ Ọlọ́run alààyè. Mo wá dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn àbúrò mi méjèèjì, Olúwatóbilọ́ba àti Olúwapẹ̀rẹ̀ fún mi. Ẹ ṣeun púpọ̀, ẹ kú ọmọ ṣe, ẹ kú ànáwọ́ sí gbogbo ìgbà. Ọrùn yín náà ni mo kúkú máa ń rọ̀ sí. Kò síbi tí mo fẹ́ sásẹ̀ yín náà lọ́lọ́run fi ṣòpó fún mi. Ẹ ò ní yẹ̀ o, mi ò ní mo rórì kankan nú ẹ̀yin méjèèjì. Ṣé wá rí gbogbo àwọn ọmọ wa, ẹ máa gbó, ẹ máa tọ́, ẹ máa ṣe rere lórílẹ̀ alàyè. Àtẹ̀yìn àtàwa àtàwọn òbí wa tó kù lórílẹ̀ alàyè, gbogbo ẹni tó bá robi rò wá, ibi máa bá wọn ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí mo máa ń wá bá tẹ̀yin náà máa ń rí mi. Ẹ máa ṣeun, oṣù wọ bàǹbà fún gbogbo yín. Ẹ ṣeun púpọ̀. Ẹ kú ànáwọ́ sí àwọn ilé-iṣẹ́ pẹ́pẹ̀pẹ́ àti ilé-iṣẹ́ ńláńlá tẹ́ ń fún mi ní oríyìn nínú owó láwọn ẹ̀bùn oríṣiríṣi tí mo máa ń fún àwọn ènìyàn mi. Ẹ ṣeun púpọ̀. Ọlọ́run mi á bá mi san yín lẹ́san rere. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀, nígbà yẹn màá wá mú àwọn ògidì ìrírí àwọn ènìyàn, màá mú wá fún wa láti fi kọ́gbọ́n. Ẹ máa ṣeun mi o, ẹ ṣeun ọpẹ́ olóore àdáàdá tán. Mo dẹ̀ sì máa dúpẹ́ náà ni. Ẹ má wàá gbàgbé pàdí yín o, ẹ má yẹ pàdí yín sílẹ̀ o, ẹ má jẹ́ kí pàdí yín wá tọrọ 2K lọ́wọ́ yín o. Ẹ patronize ilé iṣẹ́ wa Núwà Media. Oríṣiríṣi ni àwọn iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tí à ń ṣe. À ń ṣèwádìí, à ń ṣàtọ́kùn àwọn ayẹyẹ gbogbo. Àbẹ́ẹ̀ náà ni a máa ń bá wa ká gbogbo àwọn ayẹyẹ wa àbí ìpàdé wa sínú fọ́nrán tó jẹ́ wípé àwọn ènìyàn máa wò ní bí ẹ ṣe ń ṣe wọ́n. À ń ṣiṣẹ́ àyàwòrán náà lóríṣiríṣi ọ̀nà. Ohun gbogbo tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa wa, ẹ̀yin tẹ́ atọ́ka tó lọ sórí àsíá wa, ìyẹn www.nuwamedia.com. Núwà yẹn ní àmì ohun Yorùbá lórí, nuwamedia.com ní kẹ́ẹ̀tẹ̀. Ẹ máa bọ́ sí orí àsíá wa lórí ayélujára. Ẹ sì rí ohun gbogbo tí à ń ṣe nílé iṣẹ́ Núwà Media. Bẹ́ẹ̀ náà lẹ lè kàn sí wa pẹ̀lú àwọn nọ́mbà àti email àbí ìtàkùn wa gbogbo tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Mi ò pa orúkọ dà, Aródú náà ni mò ń jẹ́ Òjígọ̀bì. Ọmọ awo tí ṣọ̀gá awo, ọmọ bàbá kan omi tútù tí jó ni fàìfà. Ìpàdé wa bí oyin nígbà míì, ìgbà re, àlàáfíà o. Núwà Media.